Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin èèyàn wa nílé lóko àti lẹ́yìn odi. Àti rí òkodoro ọ̀rọ̀ ọ̀hún bẹ́ẹ̀ lẹ̀kọ́ sì ti ṣojú múmu o. Nífẹ̀mí Friday tó pe Lizzy Anjorin lólè ní Ìdúmọ̀tà lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá ti sọ pé ó parọ́ olè mọ́ ni ó ti di èrò ilé ẹjọ́ báyìí. Kódà ọgbà ẹ̀wọ̀n Kirikiri ni wọ́n lọ já sí o níbi tí wọ́n ti ń wá ètò béèlì ẹ̀ kiri. Lọ́gbà ẹ̀wọ̀n Kirikiri ni wọ́n lọ já sí ìyẹn ọ̀dọ́mọdébìnrin kan Nífẹ̀mí Friday tó ń bá Lizzy Anjorin tajà ní ilé ìtajà ńlá kan Obas Mall tí gbajúgbajà òṣèré tíátà yìí ti ń ṣòwò ńlá. Ǹjẹ́ kí ni Nífẹ̀mí Friday jí gbé? Wọ́n ní àwọn aṣọ àtàwọn èlò míì tí wọ́n ń tà ní ilé ìtajà ńlá ọ̀hún tí iye rẹ̀ jẹ́ mílíọ̀nù 5 náírà àti ẹgbẹ̀rún lọ́nà 200 náírà ni Nífẹ̀mí jí gbé o. Ẹ̀sùn àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kà sí i lẹ́sẹ̀ nìyẹn níwájú adájọ́ májísírèètì TF Fáníyì lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday tó kọjá. Ẹ̀sùn kejì tí wọ́n kà sí Nífẹ̀mí lẹ́sẹ̀ òun ni pé níṣe ni obìnrin tí kò ju ọdún 23 yìí gba orí ẹ̀rọ ayélujára lọ níbi tí ó ti lọ sọ ohun tí kò mọ̀ nípa Alhaji Lateef Lawal àti ìyàwó ẹ̀ Lizzy Anjorin. Lásìkò tó bá ẹnìkan tó ń ṣètò lórí ẹ̀rọ ayélujára sọ̀rọ̀, bó ti ṣe ń pè wọ́n ní ológun owó bẹ́ẹ̀ náà ló ń pè wọ́n ní oríṣiríṣi orúkọ tí kìí ṣe tiwọn tó sì jẹ́ pé gẹ́gẹ́ bí ó ti ṣe wà nínú fọ́nrán ọ̀hún tí ẹ̀ ń wò yìí, òun náà nìyẹn o, bó ṣe wà nínú fọ́nrán tẹ̀ ń wò yìí rèé. Bí wọ́n ṣe ti kà á sí i lẹ́sẹ̀ náà nìyẹn, ìdáhùn ẹ̀ níwájú adájọ́ ni wípé òun kò jẹ̀bi ẹ̀sùn méjèèjì tí wọ́n fi kan òun. Ni agbẹjọ́rò tó dúró fún bá bẹ̀bẹ̀ fún béèlì lọ́wọ́ adájọ́ tí tọ̀hún sì gbà láti fún un. Ǹjẹ́ béèlì wo gan-an ni wọ́n ní kí Nífẹ̀mí Friday ó lọ rèé wá? Wọ́n ní kó lọ rèé wá onídùúró méjì tó ní iṣẹ́ gidi lọ́wọ́ tó sì ń san owó orí déédéé ní ìpínlẹ̀ Èkó tó sì ní iye tó tó ẹgbẹ̀rún lọ́nà 500 ìdajì mílíọ̀nù náírà ẹ̀yún 500,000. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n ní àwọn onídùúró yìí gan-an ni Nífẹ̀mí ṣì ń wá tí wọ́n sì ti lọ já sí ọgbà ẹ̀wọ̀n Kirikiri báyìí. Bẹ́ẹ̀ ni adájọ́ sọ wípé òun yóò máa tẹ̀síwájú nínú ìgbẹ́jọ́ náà lọ́jọ́ 26 oṣù kẹta ọdún yìí. Àmọ́ o, ọjọ́ 23 oṣù kejìlá ọdún 2024 ní nǹkan bíi aago 1 ọ̀sán ni wọ́n sọ pé ó dá ọ̀ràn ọ̀hún ní Obas Mall Òkun Àjà létí Ọ̀sà nípínlẹ̀ Èkó tó sì tibẹ̀ dèrò ilé ẹjọ́. Òbí kọ́lọ́hún máa ṣọ́ wa lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni tá a ṣọ́ ni, ẹni tá a fọkàn tán tó fẹ́ máa fogun ẹ̀yìn jà wá. Tọ́ ó dáa, kò ní jù báyìí lọ fún ti sáà yìí. Ẹ pẹ̀lú tó bá tún di sáà míì bí a ṣe máa mú àwọn fọ́nrán mìíràn wá sí etí ìgbọ́ ẹ̀yin ará ilé lọ́tùn lósì. Ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button kí ẹ bá lè máa mọ̀ tí a bá ti ju fọ́nrán míì sí orí ìkànnì wa yìí o. Ẹ tẹ subscribe button sí orí Owutu FM Lagos kẹ́ ẹ lè máa mọ̀ bá a ti ṣe wí tẹ́lẹ̀. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.